Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣiríṣi dáadáa ni mo bá yín. Ẹ̀yin obìnrin kan tí ìbárí mi ò kí ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ yín lójú yín, ẹ má rò bóyá mò ń support ọkùnrin. Ẹni tí wọ́n bá gbé ẹjọ́ wá sọ́dọ̀ mi, tí n bá kọ́kọ́ dá, tí n bá máa padà wá, mo wá fàbọ̀ lé obìnrin ni máa padà dá lẹ́bi. Ṣé kí n sọ nǹkan kan fún yín? Sórí ilé tó bá sì fẹ́ gbé, ọ̀dọ̀ ọkùnrin tó bá sì fẹ́ wà, tí kì í ṣe pé bóyá ó nà ẹ́, tó jẹ́ wípé bóyá ó fi pé kó wà responsible, ó ń gbóbìnrin kó nà ẹ́, ṣùgbọ́n ó ń ṣe táṣẹ́rẹ́ tó yẹ kó ṣe. Tí kì í ṣe pé bóyá ó ń fìyà, ó ń nà ẹ́ àbí ó ń bátà emotionally, tó jọ ẹ́ pé nǹkan kéékèèké ló fa wàhálà ara yẹn, kò tọ́jú ilé, kò ṣe kinní kan ni. Ibikíbi tó o bá gbé lọ, tí wọ́n bá dá ọkùnrin yẹn lẹ́bi fún ẹ, kó mọ̀ wípé olórí burúkú ni wọ́n fẹ́ kó rí ilé ọkọ gbé. Tẹ́ bá tiẹ̀ máa gbé ẹjọ́ wá sọ́dọ̀ mi, tí mo dẹ̀ mọ̀ pé ilé yẹn kò ń ṣe ilé tó yẹ kó dàrú, ṣebí mi ló máa rojọ́ fún? Tẹ́yin méjèèjì rojọ́, tí mo mọ̀ pé ilé yẹn kò ń ṣe ilé tó yẹ kó dàrú. Tó bá tiẹ̀ jẹ́ ọkùnrin yẹn gan ló jẹ̀bi, mi ì ní jẹ́ kí wo obìnrin mọ̀ pé ọkùnrin ló jẹ̀bi. The moment ẹ bá ti gbé ẹjọ́ lọ níbi tó bímọ sí, tó ti ń dá ọkọ ẹ lẹ́bi fún ẹ, mọ̀ wípé number one ó ti ń sọ àwọn ọmọ yẹn dolórí burúkú díẹ̀díẹ̀. Tó bá sì gbé ẹjọ́ ọkùnrin lọ síta tí gbogbo ayé gbọ́, ó lè má bínú, ó sì lè bínú, but nǹkan tó lè rọ̀ lọ́kàn ni bó bá ṣe dá ẹjọ́ yẹn. Tó bá rí pé ẹjọ́ yẹn favor òun, á rọ̀ lọ́kàn. Ẹjọ́ yẹn lè wá favor ọkùnrin níta gbangba fún ẹni tó bá lọ́gbọ́n kó wá pè wọ obìnrin sẹ́yìn kó wá bẹ̀ ẹ́. Bẹ̀ tí ẹjọ́ bá ti di wípé ó disgrace ọkùnrin openly, already ó ti gbé bọ́ta, tó tún wá disgrace ẹ̀ openly, àbí tí wọ́n ń gbé ṣépè, àbí tó ń sọ̀rọ̀ fún, ó máa bá yí àwọn ọmọ yẹn jẹ́. Tó bá gbé ẹjọ́ ọkùnrin bọ́ta, ó máa dùn, bọ̀ nǹkan tó lè jẹ́ kí inú ọkùnrin rọ̀ ni wípé tí ẹjọ́ yẹn bá favor ẹ̀ níta gbangba, bó ti ẹjọ́ òun ló jẹ̀bi, bó ti ẹjọ́ yẹn bá favor ẹ̀, tí ẹni tó bá wà lórí ẹjọ́ yẹn bá jẹ́ kẹ́ṣọ́ yẹn favor ẹ̀ níta gbangba, ó lè máa ro nǹkan tó ṣe pé ó tú àṣírí òun bọ́ta. Wá gbọ́ ìwọ obìnrin tí kì í ṣe pé bóyá ilé ẹ̀ wọ̀tí láti dàrú, ṣùgbọ́n tó fi pé bóyá ó wá gbé ẹjọ́ ọkọ ẹ̀ bọ́ta, wọ́n tún wá bẹ̀ ẹ̀ dàrú sí ẹni tó gbé ẹjọ́ ẹ̀ lọ bá. For instance, tó bá gbé ẹjọ́ ẹ̀ wá bá mi, ṣé ilé tèmi ṣé 100% ni? Ṣé 100% ní ilé tèmi? Ṣé mi ò ní tèmi lára? Ṣé mi ò ṣe gbé tèmi wá kíní kan? Àbí èmi ò níbi tí bàbá ọmọ mi ti ṣẹ̀ mí? Mi ì níbi tí àwọn ọkọ mi ti ṣẹ̀ mí? Mi ì ṣe gbé wá kíní? Àbí mi ì rí nǹkan tó ṣe tí ò dáa? Mi ì ṣe gbé wá kíní kí wọ́n bá mi ba yí ẹ̀jẹ̀ lórí social media? Mi ì ní lè ṣe nítorí àwọn ọmọ mi. Mi ì ní lè ṣe nítorí ọjọ́ iwájú àwọn ọmọ mi. Òun ló ṣe fà mí pé tó bá gbé ẹjọ́ ẹ wá bá mi, even kò jẹ́wọ́ ló jàre, mi ì ní dá ẹ láre lójú ọkọ ẹ. Nítorí already ó ti gbé wá, ó ti gbé síta. In tí ó máa jẹ́ kí inú ọkọ ẹ rọ̀, tó máa jẹ́ pé gbígbé síta yẹn tó máa override gbígbé síta tó gbé wá síta yẹn, òun lèmi máa ṣe. Bí mo bá rí pé òun gan ló jẹ̀bi, mo ní bí mo ṣe máa fún, mi ì ní fún lẹ́bi ní gbogbo ìgbò, kí àwọn ayé má bá mi bẹ́ẹ̀ bá ṣépè fún, àbí kí wọ́n bàjẹ́, tó dẹ̀ jẹ́ wípé ọmọ wà ń bẹ̀. Ọmọ wà ń bẹ̀. Kó tó gbé ẹjọ́ ẹ lọ bá anybody, kọ́kọ́ wo ẹni tó ń gbé ẹjọ́ ẹ lọ bá yẹn pé ṣé kò bímọ, ṣé kò lọ́kọ rí, ẹ̀mélòó ló ti gbẹ́jọ́ ti ẹ̀ ń ta, ẹ̀mélòó ló ti gbẹ́jọ́ ọmọ ẹ̀ ń ta. Ṣé tó bá jẹ́ tiẹ̀ ṣé á ṣe bẹ́ẹ̀, ṣé á bẹ bá, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó bá yẹ pé ṣé bẹ́ẹ̀ ni everything wà rosy fún pẹ̀lú ọkọ àbọ́mọ, kò ṣe gbé ọkọ ẹ̀ wá, àbí kó gbé ọmọ ẹ̀ wá kó bá yé ọmọ ẹ̀ àtọkọ ẹ̀ jẹ́. Àti jẹlẹ́dẹ̀ chukanchukan, àti sanwó ẹ̀ chukanchukan, abánidá ìbánidébẹ̀, oníyà ló máa jẹ yóò jù. So o ò lè tẹ́yìn tẹ́ ń gbé ẹjọ́ wá bá mi, ẹ ní gbé ẹjọ́ wá bá mi, kódà kí n rí pọ́kọ yín ló jàre, ló jẹ̀bi. Tí n bá rí pé ilé yẹn ó sì lè dúró, ilé yẹn ò ń ṣe ilé tó yẹ kó túká, mi ì ní dá ọkọ yín ní ẹ̀bi lójú yín. Mo sì máa padà bẹ́ẹ̀ ni. Tí bá dẹ̀ máa dá lẹ́bi, mi ì ní dá ní ẹ̀bi tó jẹ́ wípé á fi wá wípé ó gbé mi lọ síta, wọ́n tún wá ṣépè fún mi, wọ́n tún wá dá mi lẹ́bi. Àfi ilé tí n bá mọ̀ wípé bóyá irú ẹni tí mo mọ̀ pọ̀ already ó ti túká, ká kò fi kọ́gbọ́n ni.
or bóyá ó ń lù ẹ́ mo rí pé ìyà yẹn pọ̀ tèmi náà lè establish pé ìyà yẹn pọ̀ pé ilé yẹn kò yẹ kó dúró síbẹ̀ bó ilé tí ò sí pé bí ọkùnrin ń lù ẹ́ tó jẹ́ pé ó fún wa lówó oúnjẹ kò fún wa lówó oúnjẹ ni tó bá gbé wá mi ní lè da gbogbo ẹ̀rú nítorí àwọn ọmọ tó bí fọkùnrin nítorí pé mi náà ní tèmi lára mi ì dẹ̀ ní gbé bàbá àwọn ọmọ mi wá síta kí wọ́n bá mi bá yí ẹ̀jẹ̀ àfi tó ń bá kọ́kọ́ fi ọwọ́ ara ẹ̀ kódà kó kọ́kọ́ fi ọwọ́ ara ẹ̀ gbé mi wá gan nítorí àwọn ọmọ màá jẹ́ kí àwọn tí ọkùnrin bá fọwọ́ ara ẹ̀ gbé ẹ wá má forward láti sọ pé ìwọ náà fẹ́ wá kàńtẹ̀ jẹ́ kí àwọn ọmọ rí pé bàbá wọn ló gbé ẹ wá so that anything bá máa ṣẹlẹ̀ àwọn ọmọ ò ní blame ẹ bàbá wọn náà máa blame tíyàn bá ti bí ọmọ èèyàn láti wà very careful gbogbo ẹ̀yin obìnrin tẹ́ fi wípé kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe fún ẹ lórí social media tó lè wọ́t ayé ọmọ ẹ kò sí ẹjọ́ tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ dá lórí social media tó lè wọ́t ayé àwọn ọmọ ẹ kò sí oore tí social media fẹ́ ṣe fún ẹ tó lè wọ́t ayé àwọn ọmọ ẹ bí àwọn ọmọ ẹ bá kéré gan nígbà tó gbé bàbá wọn wá tí wọ́n bá dàgbà wọ́n máa béèrè àwọn questions kan lọ́wọ́ ẹ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń bá ẹ tàbí ẹ gbé wáyìí ìmí inú wa lè ti kú ìmí inú wa ò lè má rí wa mọ́ ìmí inú wa ò lè má ní access wa mọ́ ìmí wa lè ti wà nípò tó jẹ́ pé àníráyè gbogbo ràndànràndàn yìí mọ́ kí ló fẹ́ sọ fún àwọn ọmọ ẹ nígbà yẹn ìyá a máa ní òd lórí ọmọ for some time tó bá yá àwọn ọmọ yẹn ló máa wá ní agbára lórí ìyá nígbà tí agbára àwọn ọmọ yẹn bá wá dé kí ni nǹkan tó fẹ́ sọ fún àwọn ọmọ yẹn pé wọn ò gbé bàbá wọn wá wọn bẹ gbé wọn ṣépè wọn bẹ ṣe oríṣiríṣi nítorí kíni ẹjọ́ wo ló fẹ́ àbí ẹ̀yin òbí ẹ máa rò pé láíláí lẹ máa ní agbára lórí àwọn ọmọ kò possible ẹ lè ní agbára lórí àwọn ọmọ láíláí tó bá yá àwọn ọmọ yẹn máa ní agbára lórí yín so ìwọ obìnrin tó ń sọ pé tó bá kú gbé wá sọ́dọ̀ mi náà ẹ á kọ́kọ́ lọ tó bá máa padà bọ̀ máa pàpà sáìdì ọkùnrin ni tí bọ́ ṣe kọ́ èmi nìyẹn ilé tí mo rò pé ó sì lè tò tí mo rí pé nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ kì í ṣe nǹkan tó yẹ kí ilé ó túká mi ì ní ò ní gbé ọkọ wá kí n bẹ tí n bá wípé ó gbé wá lásán ó tó láti bínú in tó lè lọ nínú ni wípé kọ́ má dá lẹ́bi kọ́ padà bẹ́ẹ̀ so tí n bá mọ̀ pé mi fẹ́ kí ilé yẹn túká máa padà bẹ́ẹ̀ lójú ayé ni mo lè wá pè lẹ́yìn kí wá ní wá ntẹ́ ṣe yẹn má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí mọ́ bọ́ mi ní jẹ́ káwọn ẹlẹ́nu màrímà sọ àwọn abánidá má bánidébẹ̀ àwọn abánidébẹ̀ má bánidá sí mi ní fún wọn láyè láti gbé ọkọ ẹ ṣépè nítorí pé mo mọ̀ pé tó bá ti ṣẹlẹ̀ ọkùnrin ò ní gbẹ̀bẹ̀ mọ́ níbo ni àwọn ojú wo ni àwọn ọmọ ẹ ìbéèrè tí àwọn ọmọ ẹ máa béèrè lọ́wọ́ ẹ lọ́jọ́ iwájú báwo ló ṣe fẹ́ dá wọn lóhùn nígbà tí agbára àti kétékè ẹ bá wà lọ́wọ́ àwọn ọmọ báwo ló ṣe fẹ́ dá wọn lóhùn ó lè máa dùn tó bá gbé ọkọ ẹ wá ó lè máa ráwọn èèyàn kan support ẹ olórí burúkú ni kinní kan kò sọ́gbọ́n ẹni tó ṣe bẹ́ẹ̀ tó ní padà jìyà ẹ ó máa padà kábàámọ̀ ẹ ni ó máa padà kábàámọ̀ ẹ àwa tá a dé bẹ́ẹ̀ dá a ní síbẹ̀ mọ́ òun ló fi dàbẹ́ ni pé ọ̀rọ̀ tí n bá ti rí pé ó ti bàjẹ́ kò ṣe látúnṣe mọ́ bí irú ìtọ́jú ẹ̀gbọ́n ọkọ ẹ̀ ń sìn ọkọ ẹ̀ ti mú wọn mo mọ̀ pé kò ṣe látúnṣe mọ́ but gbígbé wá tí mo gbé wá wípé kí àwọn ẹlòmíì tún fi kọ́gbọ́n kó má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ tẹ́ bá wo background case yẹn ẹ rí i pé wọ́n ń wo fíìmù ni ló fi di pé wọ́n ń fọwọ́ kanra wọn so igi gọgọrọ má gún mi lójú òkèrè láti ń wò ọkọ ẹ ò ní sí ilé kó máa bẹ́gbọ́n ọkọ ẹ wo fíìmù tó lọ́yàn tó lóbò tó lóko àbí kó máa bá ọ̀rẹ́ ọkọ ẹ wo fíìmù tó lọ́yàn tó lóko tó bá ti fi sí tó bá ti dé stage yẹn sá kúrò ń bẹ̀ ni torí pé anything can happen ara yọ lọ́n kó ṣàánú wa tí kinní yìí bá dé èèyàn ò ní control over ẹ̀ mọ́ òun ni mo ṣe gbé wá pé kí àwọn èèyàn mú tí wọ́n ń bẹ̀ pé igi gọgọrọ má bùn mi lójú òkèrè láti ń wò ṣé mo pé irú kéèsì yẹn sí ọkọ ti ká wọn kò látúnṣe mọ́ but àwọn kan wà tí jẹ́ wípé tó bá sì látúnṣe tí n bá gbé wá ìwọ obìnrin mi ì ní sábà blame ọkọ ẹ openly mo lè wá bá ọkọ ẹ sọ̀rọ̀ lẹ́yìn mo lè gbé wá káwọn èèyàn fi kọ́gbọ́n kọ́ rí nǹkan tó ṣẹlẹ̀ káwọn náà lè retrace step wọn bọ́ mi ì ní blame ọkọ ẹ openly tí bá tiẹ̀ blame ọkọ ẹ openly máa tún gbọ́gbọ́n tí máa fi neutralize ẹ̀ so that a lè rọ̀ nínú ọkàn ọkọ ẹ irú ìta ṣe last ẹ rí pé mo kọ́kọ́ fohùn lẹ̀ ọkọ yẹn mo ti gbọ́ mi ò gbà o níjọ́ kejì
mo part obìnrin yẹn ìjọ́ kejì ẹni bí mo ṣe dá ọ̀rọ̀ yẹn òun ló jẹ́ kí inú ọkùnrin yẹn kó rọ̀. So mi ní tó bá gbé wá sọ́dọ̀ mi èmi ní ọgbọ́n ju pé kí n torí èmi mọ̀ wípé ọ̀la tóbi ju èyí lọ. Gbogbo nǹkan tó o bá rí pé wọ́n ń ṣe fún ẹ lórí social media àbí gbogbo arms gbogbo nǹkan kí nǹkan tá bá gbà àbí tá bá ṣe fún ẹ tó bá yá kò ní sí kò ní tó bá yá tí kíní yẹn bá bẹ̀rẹ̀ sí ní jẹyọ níbo ló fẹ́ fojú sí, tí àwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí ní béèrè question lọ́wọ́ ẹ níbo ló fẹ́ fojú sí. Tó bá ti ní ọmọ fún ọkùnrin tí ò tí ì ní bàbá mi fún má gbé wá ba yí ẹ̀jẹ̀ lórí social media. Tó bá jẹ́ pé lóòótọ́ tó bá ṣe DNA ọmọ tó bí ẹni tó bí fún nìyẹn má gbé ẹni tó bí fún ni má gbé bàbá ọmọ wá ba yí ẹ̀jẹ̀ lórí social media. Tó bá gbé èyí tẹ́ ń sọ wípé ẹ̀yin obìnrin kan mo pé ẹ bá kúkú lọ tẹ́ bá kúkú bọ̀ máa support ọkọ yín náà ni bó ṣe kọ́ èmi nìyẹn bó ṣe kọ́ èmi nìyẹn. Hello máa pè yín padà ẹ kọ fún mi 2 minutes. Bó ṣe kọ́ èmi nìyẹn má gbé wá ba yí ẹ̀jẹ̀ lórí social media. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ ẹ̀yin obìnrin mo fẹ́ kẹ́ mọ̀ pé àtẹ̀mí àtẹ̀níwì tẹ́ bá lọ gbogbo wa la ní tiwa lára. Ṣé rí mi tí mo gbé ọ̀rọ̀ mi wá tí mo ní ẹ bá mi bà kú gbogbo wa la ní tiwa lára. So kó rò lẹ́ẹ̀mejì pé ibi tí n bá máa gbé ọ̀rọ̀ lọ ìjẹ́ mo ti gbọ́ tó ti wá báyé bàbá àwọn ọmọ ẹ̀jẹ̀ rí. Tó bá ti gbọ́ tẹ́ mọ̀ wípé kò sí ẹni tó wà láyé tí ò ní tiẹ̀ lára gbogbo wa la ní tiwa lára. Ọ̀rọ̀ tó bá máa gbé wá ọ̀rọ̀ tẹ́ pé a máa fi kọ́gbọ́n tí mo mọ̀ pé ilé yẹn bóyá ẹ̀ sí mọ́ nǹkan kan bọ̀ wípé bóyá o wá gbé ọ̀rọ̀ wá tí mo rí pósì látúnṣe èmi ò ní lè blame ọkọ ẹ o. Mi ní lè blame ọkọ ẹ nítorí àwọn ọmọ ẹ mi ní lè blame ọkọ ẹ openly mo lè wá bọ́kọ ẹ wí lẹ́yìn but àìmọye ọ̀rọ̀ gan náà tí mi kì í jẹ́ kó data tí bá rí pé kò wọ́ọ̀tì láti data pé kò sọgbọ́n kankan tó fẹ́ kọ́ bẹ̀ bọ́ ìta bá máa kọ́gbọ́n bẹ̀ á data. Èyí ni mo wá fún yín láàárọ̀ yìí o sabarikolo.com ẹ lọ register mbẹ ilẹ̀ danabit náà ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ bá fẹ́ rà ẹ fẹ́ san díẹ̀díẹ̀ ẹ kọ sí mi ire o ẹ káàárọ̀.